Àgbàlá Gabriel, àkọ́kọ́ ó disappoint mi big time. Ìdí tó fi disappoint mi lélẹ́yìí. Ṣẹ́rí ìbá kọ̀ rọra dákẹ́ jẹ́ kó kọ̀ rọra sọ̀rọ̀. Ṣẹ́rí gbogbo ohun tó wí yẹn, gbogbo ohun tí Àgbàlá padà jáde tó wá wí yẹn, because àjùra wa lọ nínú iṣẹ́ ìránṣẹ́, tí n bá lo tó wá wí àbí tẹ́ ẹ wá wí, mo believe pé a ṣe fi ń pọ́nra wálé. Tẹ́ ẹ wá wí yẹn, gbogbo láti òkè délẹ̀, padà lọ wo fídíò tó ṣe yẹn, padà lọ wo ọ̀rọ̀ tó sọ fúnra ẹ, kó wá sẹ́ǹtì rẹ̀ àbí kó gbé sórí tébù ẹ lọ́fíìsì báyìí, kó wá máa wo gbogbo ohun tó ń wí pátá láti òkè délẹ̀, láti òkè tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ parí ẹ̀. Àgbàlá kò sí ọ̀rọ̀ rí kan tó jáde ńbẹ̀. Gbogbo ohun tó sọ pátá tó wáyé pé in the court of law ọ̀ láàrin àwọn ọ̀jọ̀gbọ́n, gbogbo ohun tó sọ ti mú ayé ẹ pátápátá tó máa ṣòro fún ọ̀tá ẹ láti bọ́ ńbẹ̀. Jẹ́ kí n lo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. Mo fẹ́ béèrè question mẹ́ta kan. Tó bá jẹ́ pé ọmọ ẹ àbí ìyá ẹ àbí ìyàwó ẹ ni wọ́n gbé dìgbàdìgbà tí wọ́n gbé lọ sí church kan, àbí tí wọ́n gbé lọ sí NGO kan, àbí tí wọ́n gbé lọ sí foundation kan, tí wọ́n wá sọ pé spinal, do you know what they call spinal problem ṣá? Wọ́n sọ pé ó ní spinal problem, wọ́n fẹ́ ṣe surgery fún, àbí any other thing tó rọ̀ mọ́ pé láàrin ikú àti ìyè kí wọ́n wá gbé débẹ̀ yẹn, kí wọ́n wá máa fi owó tí ò tí ì pé. Irú iṣẹ́ Olúwa wo ni? Ibo ló ti learn? Ibo ló ti kẹ́kọ̀ọ́? Ibo ló ti kẹ́kọ̀ọ́ pé nígbà tí wọ́n ń pariwo fún aláìsàn lọ́wọ́ yẹ kó lè jẹyàn? Ibo ló ti kẹ́kọ̀ọ́ tiẹ̀ pé nínú owó tí ò tí ì pé, nínú ohun tí ò tí ì bọ́ sójú ẹ̀, kí wọ́n wá máa ṣe kíni, kí wọ́n fi máa dáná fún àwọn kan? Gbogbo ìṣàdé ń jọ sí tó ní kí gọ́vnà Mákindé kó gbà ẹ kó ṣe bá wá rí pé mi ò dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́. Bó bá yẹn sọ, you disgrace every one of us. Àti máa sọ̀rọ̀ gbogbo eléyìí táwọn èèyàn sọ yẹn, mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ wá sọ̀rọ̀ mẹ́ o. Àìdá ò lórúkọ méjì tó ń jẹ́ àìdá ló ṣe yẹn. In fact, you still need to learn, bóyá ìgbà àkókò tó yẹ kó kẹ́kọ̀ọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ló jáde ni, ọ̀ bóyá àkókò tó yẹ kó ṣe kíni, kó dúró lábẹ́ NGO kan kó kẹ́kọ̀ọ́, because I don't think you have learned anything under NGO kankan. Ó kàn bọ́ sí ni tọ́lọ́ ń dẹ́gbà fún ẹ. But ohun tí ènìyàn ò mọ̀ dájú, ohun tí ènìyàn ò kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ dájú, a máa gbé ní ṣubú. Bóyá ló mọ̀ pé o nílò láti bẹ̀bẹ̀ fún àánú àti ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ìṣubú yẹn má bàa ní agbára gan. Because wọ́n gbé ọmọ wá ó ní problem. Okay, kó o dẹ̀ gbìyànjú, owó tí ń pé lọ nínú 8 million, ẹgbà 4 million, 850,000. Àgbàlá Gabriel, ó wá ń wí kábàkàbà, ìwọ lọ́sẹ̀. Mo ní, irú kí leléyìí, kí lẹ́ ń ṣe yìí, kìnì kan, kò lè tó owó tí ò tí ì pé, ó dẹ̀ gbà. Ó wá gba owó ẹni tó ń kú lọ. Ó gba owó ẹni tó ń ṣàìsàn. Ó gba owó ẹni tó ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ àṣẹ̀dá pé Olúwa jẹ́ kó wí pé ṣàánú mi. Ẹ wá ní kó fi ṣiṣẹ́ fún Olúwa káwọn kan lè jẹun. And I want to tell you something. Do you think what you are doing every Sunday is right? By cooking for people, pé kí wọ́n lè jẹun. Definitely, let me say you are daft in that area. By cooking every Sunday for those. Kẹ́lòmíì ló ń jẹ ẹ̀ ńlé tó yẹ kó jẹ, tó yẹ kẹ́lòmíì lọ struggle tẹ́pẹ́ ẹ̀ ń gba owó aláìsàn, òfin ló ń jẹ fún wọn. Now, kí ló fẹ́ sọ fún mi tẹ́pẹ́ ìyàwó ẹ̀ àbọ̀mọ ẹ̀ àbí ẹbí ẹ̀ kan ni wọ́n gbé wá pé òkè o kí wọ́n ṣe. I'm saying this because gbogbo ohun tí a gbọ́, gbogbo ohun tí ó wá tún ń sọ̀rọ̀, owó ẹnìkan lọ gbé owó táyà ọgbà 100,000 naira wípé kó fi sanwó ilé 30,000. Ojú rẹ̀ sì ni wọ́n ti fún àwọn ẹni yẹn. You are not serious at all. If I should tell you this, I will tell you pé in that area, gbọ́n. Gbogbo àwọn tó wá jáde tí wọ́n ń sọ fún ẹ pé òkèrè kan tí wọ́n jáde ní Nàìjíríà, ó yẹ kóun náà ní percentage tí ó yẹ kóun náà nígbà lówó tí ò tí ì pé. Percentage tí ṣe pé ṣe lẹ yọ wípé ẹ yọ, percentage tí pé ṣe ló yọ tó fi so oúnjẹ fáwọn èèyàn nígbà tí aláàárẹ̀ wá. Ṣé dídùn inú ẹni pé bí wọ́n ṣe sùn dálẹ̀? Definitely if you people can do that to that girl, gbogbo àwọn tó sùn yẹn náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn lè ṣe irú ẹ̀ fún tó fi lè kúrò lórí àkéte àìsàn. Because tí ènìyàn bá wà lórí àkéte àìsàn tí ẹ gbowó tẹ́ ń gbowó tí ò tí ì pé, lówó tó yẹ kí wọ́n gan máa pariwo time to time ẹ̀ ń gbowó oúnjẹ, ẹ̀ ń gbowó kí lẹ̀ ń gbowó oúnjẹ fún nígbà tí 100,000 ti yọ kúrò nínú owó, tí 100,000 ti yọ kúrò nínú owó, ẹni tó ń ẹ̀ ń fi owó aláìsàn sanwó ilé ènìyàn. Ṣé òun gbèrò wípé káláìsàn kú ni? Àbí o believe pé kò lè yọ, àbí o believe pé kò lè survive ẹ̀ pé eléyìí ò lè survive ẹ̀ jẹ́ ká kàn fi máa jẹ owó lọ. Now, listen, look at, wọ́n gbé ọ̀rọ̀ ẹ lọ bá gbogbo àwọn bloggers wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Blogger tí ò ṣe NGO ló wá gba 6 million fún wọn. Blogger tí ò ṣe foundation NGO ló wá gba
6 million fún, of which I still believe pé wọ́n ṣe ń contribute, wọ́n ṣe ń ṣe lọ, gbogbo ẹ̀ ṣe ń lọ, is a disgrace to your foundation, disgrace to your church, and disgrace to you personally, called yourself a man of God. Kò sẹ́ni tí ò ní àbàwọ́n tí ẹ yìí kì í ṣe àbàwọ́n téèyàn fara yí tó ń jáde, because if any pastor should come out, any pastor tó bá jáde tó sọ pé ohun tó ṣe dáa, definitely orí pastor yẹn ò pé, bóyá ogun ti attack orí pastor yẹn, then you are giving yourself problem. Gbogbo àwọn tó ń release owó fún ẹ tó ṣe pé ìfẹ́ ni wọ́n fi fún ẹ, tí wọ́n bá dẹ̀ bá ẹ sọ tọrọ, I tell you, we have problem. It's better you leave NGO and face your church, or you first leave your church and face your NGO, because méjèèjì tó papọ̀ yìí, I have never seen where ibi tí mo lè sẹ́ mi ò rí ẹ níbi pé okay, you have been moving, báwo ṣe lè put ẹ pé o ti ń pull ministry work síwájú díẹ̀ kí eléyìí tó wọlé, eléyìí ló kàn dàbẹ́ ni pé kò believe pé bóyá pé I'm a man of God. I will tell you the truth. Eléyìí ló yẹ kó believe pé I'm a man of God. With what you are doing, you don't put a sign of any man of God, because ọmọbìnrin tí gbogbo yín attack, ó fojú olórí gúngi, ta ló fojú olórí gúngi? Nígbà tí wọ́n ń bú Àgbàlá Gabriel ńjọ́sí, tí wọ́n ń sọ̀rọ̀ ńjọ́sí, gbogbo wa dákẹ́. Àgbàlá tí wọ́n lọ rely lórí pé àwọn olólùfẹ́ mi nífẹ̀ẹ́ mi gan. Tó bá mọ tí wọ́n ń pè ní ọ̀la ju gbogbo ènìyàn lọ. Tó o bá ti ṣe èní dáadáa, tó o bá jẹ lọ, ọ̀la ó máa lọ dúró díẹ̀ lọ́la, kò sí fans tó lè gbà ẹ́. Jẹ́ kí wọ́n bá ẹ̀ sọ tọ̀rọ̀, ṣọ́rí gbogbo àwọn èèyàn tó ń fẹ́ lọ́wọ́ tí wọ́n sọ pé Àgbàlá kìnìkan, àwọn fúnra wọn gan ló máa go against ẹ tó bá ti ń pọ̀ jù, because you have never sit down and learn. O tún wá jáde, o ṣe fídíò, o ní o ti ga, Àgbàlá Gabriel ti ga nínú ìbàjẹ́, nínú àìdá, nígbà tí wọ́n fún yàn ló, and kì í ṣe ọmọbìnrin yìí nìkan. The second person jáde, ó ní tactics telephone yẹn. The third person jáde, tactics telephone yẹn. The fourth person jáde, tactics telephone yẹn. The fifth person jáde, tactics telephone yẹn. Bíbélì tó gbé sọ́wọ́ tèmi àti ẹjọ́ gbé tí gbogbo wọn kà, ó ní lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta, ìkẹrin ìkarùn lọ́dọ̀ tiẹ̀ yẹn, you failed already. So all you need to do, apologize, kó dẹ̀ stop gbogbo jọ́bọ̀jọ́bọ̀ yẹn. Tó o bá máa sọ pé o fẹ́ gba nínú owó tí wọ́n fún ẹ pé báyìí, àwọn kan jáde, wọ́n ní kò sáà níṣẹ́ tó ń ṣe, òun náà ló ń gbà, péjì ẹ̀ ló fi ń gbà, kíní kan ló fi ń gbà, péjì ẹ̀ tó fi ń gbà, ṣe náà ń sọ fún èmi wípé ẹ ti di atọrọ jẹ ni ẹ. Péjì ẹ̀ tó sọ fún ẹ, ṣe náà ń sọ fún mi wípé nítorí àwọn yẹn ń sọ fún mi, péjì ẹ̀ tó sọ pé ó fi péjì ẹ̀ bẹ̀ṣẹ̀, péjì ẹ̀ tó sọ fún mi pé iṣẹ́ ìránṣẹ́ ò pé, ìtọrọ jẹ ló pé. Táwọn èèyàn bá jáde nísìnyí tó bá sọ pé ẹ ṣe bí péjì ẹ̀ ló fi gbà fún fans àwọn Àgbàlá Gabriel, lórí kí ni fans wo ló ní, lórí ta ló fi ní fans, lórí àwọn aláìsàn, lórí àwọn aláàárẹ̀, lórí àwọn tí nǹkan ṣe ló fi ní fans. So if anybody now come out and say àwọn fans yẹn lọ fún, kọ́ wá béèrè foundation, kí nìdí táwọn fans yẹn fi nífẹ̀ẹ́ tó fi jẹ́ fans yẹn tí wọ́n fi ń dáwó yẹn fún. Àwọn tó kó yẹn mọ́ra yẹn tí wọ́n níṣòro yẹn ni àwọn yẹn pity, kì í ṣe Àgbàlá ni wọ́n pity. Àgbàlá is nobody lọ́dọ̀ àwọn fans ẹ̀ tí wọ́n wà pókè o. Wọ́n ṣe àwọn fans tó dìde, they don't know Àgbàlá, wọn ò mọ Àgbàlá wọn mọ́. Program wo ni Àgbàlá ń ṣe tó jẹ́ ti àdúrà? Program wo ni Àgbàlá ń ṣe tó jẹ́ ti ọ̀rọ̀ ìmọ̀? Program wo ni Àgbàlá ń ṣe tó jẹ́ ti ntọ́lẹ̀ mú ní kókó ju program pé àwọn aláìsàn tí gbogbo àwọn fáàn yẹn tí wọ́n gbàgbọ́ nínú wọn, tí wọ́n káàánú wọn, tí wọ́n fi like Àgbàlá. Àgbàlá ò ní program kankan tí àwọn fans ẹ lè fi máa dáwó fún, bí kò ṣe wípé Àgbàlá is out of this, Àgbàlá is out of this, kí ni wọ́n ti ń pè, Àgbàlá is out of it, pé lọ́dọ̀ àwọn fans ẹ, àwọn fans Àgbàlá ò like Àgbàlá, àwọn fans Àgbàlá ò ṣe tàgbàlá, àwọn fans Àgbàlá ò nífẹ̀ẹ́ Àgbàlá, àwọn fans Àgbàlá ò kó fàgbàlá, àwọn fans Àgbàlá nífẹ̀ẹ́ àwọn aláìsàn, àwọn aláàárẹ̀, àwọn tó kù díẹ̀ káàtó fún tàgbàlá kó jọ ni àwọn fans nífẹ̀ẹ́ tí wọ́n fi ń kó fàgbàlá. So ẹ yọ Àgbàlá kó ń bẹ̀, don't tell me Àgbàlá has a fans anywhere. Tó bá wá ń kó owó yẹn lẹ̀ tó wọ́n sọ pé Àgbàlá Gabriel tó with confidence pé Àgbàlá ti ga nínú ìranù, nínú ìwà rándanrandan, Àgbàlá ti ga, bàgbàlá ṣe wá ga yẹn kò lè wálẹ̀ láéláé. I will tell you pé if you continue doing this nonsense, pé wọ́n fi owó ẹni tó yẹ kó wà lórí ẹni tó yẹ kó jó lórí ẹsẹ̀ kó má sí lórí àkìtà ìsàn fi dáná oúnjẹ fi ra táyà, ẹ ń fi owó ẹni tó ń kú lọ ra táyà. Wọ́n lè gbéyàwó tiẹ̀ débì kan pé ó nílò àánú kẹfọ owó ẹ̀ ra táyà, kẹfọ owó ẹ̀ máa sanwó ilé fáwọn èèyàn, kẹfọ owó ẹ̀ máa ṣe gbá fáwọn èèyàn. Ó ti lọ sí gbogbo péjì, wọn ò dáwó fún, ọ̀dọ̀ fans ọ̀dọ̀ Àgbàlá ló wá tí wọ́n dáwó fún. Ta ni Àgbàlá lọ́dọ̀ àwọn fans bí kò ṣe pé àwọn aláìsàn, àwọn tó kù díẹ̀ káàtó ni àwọn fans Àgbàlá nífẹ̀ẹ́ sí kó tó di pé wọ́n ń kó fàgbàlá. Ẹ jẹ́ kí gbogbo wọn kúrò nínú ayé Àgbàlá, káwá wò bóyá wọ́n máa fàgbàlá lówó. You are not saying a tún gbowó fún bàbá kan, a gba 4 million fún bàbá kan. Ṣé wọ́n ló ní 4 million yẹn? Bàbá tó gba 4 million yẹn fún, ṣé torí ìtì ẹ̀ náà ṣe fún bọ́fẹ́? Ìwọ má gbé ẹnikẹ́ni kó o dá dúró káwá wo fans kan tó fẹ́ fún ẹ lówó. Àwọn ènìyàn tó jẹ́ number 1 tó yẹ kó kọ́kọ́ ṣe òṣèlú rẹ, gbogbo wọn wá sùn kalẹ̀ sí. Kí ló fẹ́ sọ fún mi nísìnyí pé àwọn tó kù wọn fẹ́ dáwó fún wọn? Kí ni reason? Àwọn tí story wọn bá neat, ṣe bí ọ̀pọ̀ èèyàn ní gẹ́yẹ̀ bá ń bẹ̀, àwọn tí story wọn bá wà
touch ló máa ń gbé náà. It's not that ọgbà tó wà bẹ́ẹ̀ kò sí tí story ọba ti touch àwọn èèyàn tí wọn náà rí pé kò genuine, story yẹn ò straight, ò ní ṣe náà, ó bá gbójú kúrò bẹ́ẹ̀ ni. Tactics ni gbogbo kìíní. Ok, ó dẹ̀ wá dúró nínú ìrìn àjò tọmọbìnrin yẹn ń parọ́, ọmọbìnrin tẹ́ ń parọ́, ọmọ tí gbogbo ẹ̀yin tẹ́ ń parọ́ pa fi ṣòro, ọmọ yín lè wà lójú ikú kọ́ máa fowó ẹ̀rọ àmàlà fáwọn èèyàn jẹ, ọmọ yín lè wà lójú ikú kọ́ máa fowó ẹ̀rà, even kó jẹ́ èèyàn tó wà nù ilé ẹ̀gàn, mi rò pé èèyàn lè kó sọ́wọ́ kọ́mọ ẹ̀ wà lójú ikú kó sọ pé mọ́tò òun ní fọ́ọ̀tì òun fẹ́ fowó yẹn lọ́tún ṣe, mi rò pé èèyàn lè wà lójú ikú lójú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kí nǹkan máa ṣe ọmọ ẹ̀ kó sọ wípé sílì já nínú ilé àbí pop bàjẹ́ àbí jẹnẹrétọ̀ bàjẹ́ àbí nǹkan kan bàjẹ́, òun wá fẹ́ lo owó yẹn. ń tágbàlá ń ṣe nìyẹn, tẹ́ ẹ̀ blame ẹ̀, tẹ́ ẹ̀ jẹ́ kó rí pé ìwà rádaràda ni wà tó yẹn. Àwa tá a jáde sọ̀rọ̀ yọ sí, I'm telling you now pé what you did is wrong. Go and return that money. Lọ fi owó yẹn bóyá bí tó bá ti wá kó dá padà. O ò lè fowó aláìsàn ṣe owó oúnjẹ náà. Ok, wọ́n ti jẹun ní Sunday oṣù wọn ti lọ. Kálọ̀ ọmọbìnrin yẹn ò tí ì kúrò. Ọmọ tó ń wá owó tó fẹ́ fi bára ẹ̀ fẹ́ fi yá lẹ́ni kó máa kó owó lẹ̀ kó fi ṣiṣẹ́ fún Ọlọ́run. Wá analyze ẹ̀ fún mi ibi tí ṣiṣẹ́ fún Ọlọ́run ti jáde kúrò nínú ìrìn àjò yẹn. Bẹ́ẹ̀ ń gbà bí gbà kí wọ́n sọ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ fún. Torí mi ò mọjọ́ tó ṣe bẹ̀rẹ̀ o. Because I will tell you pé if that is how they are doing it, they come and analyze it. Àti nínú Bíbélì bó ṣe jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí pé ẹni tó wà lórí àkéte àìsàn ni kí wọ́n máa waste owó tí wọ́n ń ṣàjọ fún láti fẹ́ máa ṣe oúnjẹ fún àwọn ènìyàn. Go and get sense this man.